Ibi tá ti ń ṣe la ti ń jẹ owó POS. Ibi tá ti ń ṣe la ti ń jẹ owó POS. Àwa ò lọ́nà méjì ju ká ṣiṣẹ́ wa lọ. Owó POS. Ọ̀nà fún lọ́nà owó POS. Ẹni odùmọ́ kò gbọ́dọ̀ sọ pínrín rárá. Owó POS. Àwa ló ń sọ lọ́wọ́lọ́wọ́ owó POS. Aṣíwájú ni o. DPP. Ṣé kìí ṣe wo ló sọ pé ó lo aago kan fún 17 years? Wọ́n ti yí owó padà. Bá a jẹun transfer ni, bá a wọkọ̀ transfer ni. Èèyàn kan ni ó gbà fèrè. Bẹ́ẹ̀ni mẹ́ta bá ń dúfẹ́ o. Ìtẹ́ gba 2,600 ni wọ́n yọ. Àní ọ̀tẹ̀ pín irú àwọn òṣèlú. This cashless policy is the worst policy I've ever seen in my life. Iye tó wù mí ni mo lè gbà. Wọ́n dáràn ń gbòòrò. Wọ́n lọ́wọ́ wa ń gbọ̀. Àsìkò yìí mo fẹ́ ká fi kọ́rọ̀ jọ. Ẹ máa lọ tù. Bẹ́ẹ̀ni mẹ́ta bá ń dúfẹ́ o. Èèyàn kan ló máa gbà fẹ́. Bẹ́ẹ̀ni méjì bá ń dúfẹ́ o. Èèyàn kan ni ó gbà fẹ́ ni ó gbé fẹ́.